ìgboro ti dàrú báyìí ò yanpanyanrin ti bẹ́ sílẹ̀ lóṣòdì níbi tí wọ́n ti ṣe ikú pa ọ̀kan lára ọmọ arákùnrin kan tó jẹ́ ọwọ́ ọ̀tún sí MC Olúọmọ. ẹ wo ẹ̀jẹ̀ mi ṣe bẹ́ẹ̀ kí mọ̀ kẹ́yìn pé ẹ tún káàbọ̀ sórí ìkànnì amóhùnmáwòrán Dígí Naija TV. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe mọ̀ pé aláǹfààní àti mọ̀ jàǹsì àti mọ̀ gbẹ̀yìn débẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà káàkiri ilẹ̀ káàárọ̀ oòjíire. ààrẹ àwọn ọmọ ẹgbẹ́ union náà la báyìí náà láti mọ̀ jàǹsì bí wọ́n ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ṣe kú pa ọ̀kan lára àwọn ọmọ tó jẹ́ ọwọ́ ọ̀tún sí MC Olúọmọ lóṣòdì ò ti yanpanyanrin ṣe bẹ́ẹ̀ tó bẹ́ sílẹ̀. kọ́lọ́wọ́n ọba ọmọ máa ṣàánú wa ní òwò ẹ bá mi wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kẹ́ gbọ́ àlàyé ọ̀rọ̀ náà lẹ́kùnrẹ́rẹ́. ẹ káalẹ́ gbogbo ọmọ Nàìjíríà, ẹ káalẹ́ gbogbo olùgbé Mùṣín lápapọ̀. mo fẹ́ fi àsìkò yìí clarify ara mi sí ohun tó ṣẹlẹ̀ lẹ́ni bó tẹ̀ jẹ́ pé inú mi ò dùn but mo ní láti come out láti wá ṣe ilé láti clarify ara mi sí gbogbo ohun tí mò ń gbọ́ sí gbogbo ohun tó ṣẹlẹ̀ lẹ́ni. now ọmọ ọ̀dọ̀ mi ọmọọṣẹ́ mi ó wà ń ta lẹ́ni níbi tó ti ń gbowó. àwọn kan gbé máa wúwá wá wọ́n ká ọmọ yẹn mọ́ bẹ́ẹ̀ wọ́n pa ọmọ yẹn lọ́mọ tí ò sí níbi tó ti ń bá wọn jà kò bá wọn jà o wọ́n pa wọn bí tó ti ń gba owó union lọ pa ọmọ yẹn mọ́. mo dẹ̀ fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ area commander wa ní Mùṣín àti DPO wa ní Mùṣín pẹ̀lú àwọn SARS ládìpọ̀ mo dúpẹ́ lọ́wọ́ wọn torí wọ́n rí ní tíra ilé nìkan tí ó bá sí àwọn ni agbára mi kò ká gbogbo àwọn pípé àwọn ọmọ yẹn mọ́ léni. mo dẹ̀ ń bẹ̀ ogun everybody ìwọ tó bá fẹ́ lọ jà ìjà yìí tẹ́ máa ń jà ẹ má fi òkú Bídèmí ẹ má lo òkú Bídèmí afẹ́rú pé Bídèmí kú ọ̀pá Bídèmí ẹ má lo afẹ́rú yẹn láti máa lọ fi jàjà yìí. ìjà yìí tẹ̀ ń jà kò kàn mí bọ̀ ẹ má lo afẹ́rú pé Bídèmí kú ẹ má fi jàjà yìí. mo fọlọ́run mo bẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń lọ síta tẹ́ ń lọ sílẹ̀ ẹlẹ́ni tẹ́ fẹ́ lọ bá ara yìí jà. mo ń bẹ̀ nítorí Ọlọ́run ọba ẹ̀yin ọlọ́pàá ẹ̀yin ìjọba mo ń sọ ọ̀rọ̀ yìí sí torí mo mọ nǹkan tó ṣẹlẹ̀ pé àwọn èèyàn kan wà láti fẹ́ dọ̀tí ara wọn àbí láti fẹ́ fi ọ̀rọ̀ tí ò ṣe tèmi kọ́ má fi ọ̀rọ̀ burúkú kọ́ mi lọ́rùn. mi ẹ̀rùn anybody kó lọ jà o. àwọn tó ń bá wọn jà kò sí tó jẹ́ ọmọọṣẹ́ mi nínú wọn wọn ṣe ọmọọṣẹ́ mi ọmọ tó ń gbowó fún mi tó jẹ́ ọmọọṣẹ́ mi ọmọ ọlọ́mọ lọ mú láàárọ̀ kùtùkùtù láfta 7 láàárọ̀ yìí lọ́wọ́ pamọ́ ibi tó ti ń lọ gbowó sálẹ̀ lọ́dọ̀ wa lọ́wọ́ pamọ́ ẹ mọ́ bẹ́ẹ̀ lálásàlátù lọ pamọ́ ẹ mọ́. but area commander wa pẹ̀lú DPO wa àti àwọn SARS tó wà ládìpọ̀ wọ́n rí ní chai gan mo dúpẹ́ lọ́wọ́ wọn. mo ń bẹ̀ gbogbo yìí kẹjọ nítorí Ọlọ́run ọba ẹ jẹ́ kí ìjọba ṣiṣẹ́ ẹ má lu abẹ́nú pé Bídèmí kú tẹ̀wá lọ bá wọn jà abẹ́ lọ ṣe kọ́kọ́ wọ́n á ní ọmọ náà kèsì ń ṣe ọmọ náà kèsì o ń ṣe ọmọ ọ̀dọ̀ mi o èyí tẹ̀ ń bára ẹ jẹ́ àmọ́ra yìí o ẹ má indict mi sínú nǹkan tí ò ṣe tèmi ẹ má lo abẹ́lú pé ọmọ lágbájá báyìí kìíní kankan ẹ má lo sínú ọ̀rọ̀ tí ó kàn mí. mo kọ́ máa láti wá sọ eléyìí láti clarify mi fún gbogbo olùgbé Mùṣín. ìwọ kí ìwọ tó bá lọ nágídí torí ògbọ̀ tó bá lọ jà tí gọ́ọ̀mẹ̀ntì bá ti tẹ̀. ọ̀rọ̀ náà lẹ́sí bẹ́ẹ̀ lẹ́sùgbọ́n ó ní ọmọdékùnrin náà wà níbi tó ti ń gba owó union kí ó tó ṣe kòǹgẹ́ aburú ọ̀hún tó fi jẹ́ Ọlọ́run nípè Ọlọ́run ọba ọmọ ọmọ ṣe kí ni kó máa fi ìṣọ́ rẹ̀ ṣọ́ wa ní o. tó ànímọ̀ rí jù báyìí lọ ìyá tó bá kọ sí yín bó bá ṣe létí yín gan ẹ má gbàgbé láti bá fi sọ sí abala àríwísí ìyẹn comment section. bákan náà kẹba like kẹsì bá ṣe kẹsì sọ sáwọn olólùfẹ́ yín jákèjádò Nàìjíríà ìkànnì Dígí Naija TV àwa ní tẹ̀yìn ní tòótọ́ àtúmọ̀ bá yín pàdé lọ́jọ́ mi nígbà mi lórí ìkànnì kan náà àǹdágbére fún yín báyìí pé ó dàbọ̀.